ọ̀rọ̀ ẹjọ́ tó ń ṣẹlẹ̀ láàrin gómìnà àná ní ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyemí àti gbajúgbajà ajìjàǹgbara fẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni àti olóṣèlú kọ́mírèdì ọmọyẹlé sowore ọ̀rọ̀ ìjà àti ẹjọ́ tó wà láàrin wọn ó tún ti bẹ́rẹ̀ náà míì yọ ilé-ẹjọ́ ó ti sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 17 oṣù kẹta ọdún tá a wà yìí tí olóyìnbó ń pè ní the 17th of March 2025. ẹ rántí wípé lọ́dún tó kọjá ẹni káyọ̀dé fáyemí tó jẹ́ gómìnà tó gbéjọba sílẹ̀ fún gómìnà bíọ́dún oyèbánjí tó ń ṣàkóso ìpínlẹ̀ èkìtì lásìkò yìí ni ló máa gbé kọ́mírèdì ọmọyẹlé sowore ni ló gbé lọ sí ilé-ẹjọ́ ní ìlú àbújá pé ó bà òun lórúkọ jẹ́ ó sì ń dojú ti òun láwùjọ. ọ̀mọ̀wé káyọ̀dé fáyemí jẹ́ kó di mọ̀ pé sowore ó sọ àwọn ọ̀rọ̀ kan tí ò jó òótọ́ nípa òun pàápàá lásìkò ìgbà tóun wà ní ipò gómìnà ìpínlẹ̀ èkìtì. bẹ́ẹ̀ ló ní bí sowore ṣe sọ pé òun kó òòlù jẹ òun kò sì ṣe ẹ̀dá tó ṣe é fọkàn tán. ó ní bí ẹni tí ó bà òun lórúkọ jẹ́ ni àti wípé àfi kí ilé-ẹjọ́ kán bá òun gba owó tabua lọ́dọ̀ ẹ̀ kó sì tún jẹ́ kó tọrọ àforíjì fún bó ṣe bà òun lórúkọ jẹ́. ṣá ò lẹ́yìn tí ọ̀mọ̀wé káyọ̀dé fáyemí tó ti gbé sowore ọmọ bíbí ìpínlẹ̀ ondo tó ti gbé lọ sí ilé-ẹjọ́ ní sowore iná ló kọ èsì ẹ̀ padà sí ilé-ẹjọ́ ní oṣù kẹfà ọdún tó kọjá nípasẹ̀ amòfin tèmítókùn tí ó jẹ́ amòfin agbẹjọ́rò ẹ̀ tí sowore sì jẹ́ kó di mọ̀ wípé òun kò lè kó ọ̀rọ̀ òun jẹ ó lóun dúró lórí pé oníjẹgúdújẹrẹ ẹ̀dá ni káyọ̀dé fáyemí bẹ́ẹ̀ ló ní kò lórúkọ rere láàrin ìlú. nínú ọ̀rọ̀ tí sowore tó kọ̀rọ̀ sí ilé-ẹjọ́ láti fi fèsì fún ọ̀rọ̀ káyọ̀dé fáyemí nínú oṣù kẹfà ọdún tó kọjá ló ti jẹ́ kó di mọ̀ pé láyé ìgbà tí fáyemí tó wà ní ìpínlẹ̀ èkìtì ó ní àwọn ẹ̀rí wà pé ó ṣe àwọn owó kan báṣubàṣu ní ìpínlẹ̀ èkìtì kódà ó ní lára àpẹẹrẹ ní àsìkò tí fáyemí tó lóun fẹ́ ya 20 bílíọ̀nù náírà láti fi kọ́ pápákọ̀ òfurufú ìlú adó èkìtì ìyẹn tó lóyìnbó ń pè ní èkìtì adó èkìtì airport ṣùgbọ́n tó ní gbajúgbajà àgbà amòfin ilẹ̀ yorùbá ni amòfin àgbà afẹ́babalá senior advocate of Nigeria SAN ó sọ fún fáyemí pé kó jẹ́ kó ń ràn lọ́wọ́ nípa ìnáwó tí ìlú adó èkìtì yan pápákọ̀ òfurufú tó fẹ́ kọ́ ṣùgbọ́n tó ní fáyemí ò dáhùn tó lóun ò nílò owó wà ńlẹ̀ ó ló jẹ́ kàyéfì pé lẹ́yìn tí fáyemí ò gba owó ọ̀fẹ́ táfẹ́ fún un ló lọ yá 20 bílíọ̀nù náírà láti ṣe pápákọ̀ òfurufú náà tó sì ní lẹ́yìn tó tún kéde pé àwọn ti parí pápákọ̀ òfurufú náà níṣẹ́ làṣírí tú lẹ́yìn tó gbéjọba sílẹ̀ pé wọn parí ẹ̀ rárá. sowore ní fún ìdí èyí bóun bá ní fáyemí oníjẹgúdújẹrá tó ti kówó òòlù jẹ ni ó lóun ò jayò pa òun ò sì ṣe ẹ̀ṣẹ̀ kankan lábẹ́ òfin. lọ́sẹ̀ yìí tí ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ padà níṣẹ́ ni amòfin yan agbẹjọ́rò fáyemí tó wá ṣojú ẹ̀ nílé-ẹjọ́ amòfin àgbà SI Amen senior advocate of Nigeria SAN ló ní gbogbo àwọn ọ̀rọ̀ tí sowore kọ yìí ká fáwọn láàyè láti lọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ àti àyẹ̀wò ẹ̀ fínífíní tí àwọn yóò sì padà wá sí ilé-ẹjọ́ láti fèsì. nítorí eléyìí onídàájọ́ A.O. Ọ̀tálùkà tó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú dọjọ́ 17 oṣù kẹta ọdún tá a wà yìí ìyẹn the 17th of March 2025.